ọ̀pọ̀ èèyàn farapa lẹ́yìn táwọn jàǹdùkú ṣínà ìbọn bolẹ̀ níbi ìpolongo ìbò APC lọ́sùn. ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ti sọ wípé ọ̀pọ̀ èèyàn ló mọ̀ farapa lẹ́yìn táwọn jàǹdùkú agbébọn ṣínà ìbọn bolẹ̀ níbi tí ẹgbẹ́ òṣèlú APC tó ti ń ṣe ìpolongo ìbò nílùú Iléṣà lánàá ọjọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 yìí ṣáájú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ tó ń bọ̀. Ohun tí a gbọ́ ni pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ń ṣe ìpolongo ìbò níbi tí wọ́n ti ń rìn láti agbègbè Òkè Omírù lọ sí Ìsokùn nílùú Iléṣà ni wọ́n mọ̀ kọlù wọ́n. ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan tó ń jẹ́ Ṣẹ́gun ó mọ̀ sọ fáwọn akọ̀ròyìn wípé láàárọ̀ kùtù tí à ń padà sí olú iléeṣẹ́ ẹgbẹ́ wa làwọn jàǹdùkú kan tí ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Ọláwálé Akérèlé tó mọ̀ darí wọ́n mọ̀ ṣe ìkọlù sí wa. Àwọn jàǹdùkú náà wọ́n yìnbọn sókè láti dẹ́rùbà wá àmọ́ ọ̀pọ̀ nínú wa sì dúró síbẹ̀. Báyìí ni àwa náà pakuru mọ́ wọn tí wọ́n sì yìnbọn sí àárín wa níbi tí a ti ń ṣe ìpolongo ìbò. ọ̀pọ̀ èèyàn ló fara ṣèṣe nínú wa lẹ́yìn tí wọ́n yìnbọn sí àárín wa. lẹ́yìn náà la mọ̀ tó ń kó ara wa jọ padà láti fi ẹ̀hónú hàn, ṣùgbọ́n ọ̀nàrẹ́bù Akérèlé ó mọ̀ tó kó àwọn jàǹdùkú wá láti dàwárú. wọ́n ṣe ìkọlù sí wa. ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ APC ló sì farapa. ọ̀gbẹ́ni Ṣẹ́gun tó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ti gbé àwọn ọmọ ẹgbẹ́ tó farapa lọ sí ilé ìwòsàn. ó ní ìbọn mà bá awakọ̀ akẹ́rù kan àti àwọn èèyàn tí wọ́n ń kọjá lọ. Ṣẹ́gun wá sọ wípé ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ wa torúkọ rẹ̀ ń jẹ́ Tóbi ó ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí ní ilé ìwòsàn Wesley Guy Teaching Hospital. bákan náà òun ni adarí ètò ìròyìn fún ìgbìmọ̀ olùpolongo ìbò fún APC Olúrẹ̀mí Ọmọwáyé ó fìdí rẹ̀ múlẹ̀ pé asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Akérèlé tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Accord ló wà nídìí ìṣẹ̀lẹ̀ náà. ìkọlù yìí ìmọ̀ ló mọ̀ jẹ́ káwọn ọmọ ẹgbẹ́ APC nílùú Iléṣà kí wọ́n ṣe ìwọ́de láti ké pe àwọn agbófinró wípé kí wọ́n fi ọwọ́ òfin mú ọ̀nàrẹ́bù Akérèlé. ẹ̀wẹ̀ ọ̀nàrẹ́bù Akérèlé ó ti wá ṣàlàyé pé òun máa ń wa ọkọ̀ òun lọ lágbègbè Ìsokùnmọ́ní níbi táwọn ọmọ ẹgbẹ́ APC tó ń ṣe ìpolongo ìbò ó ní wọ́n ti bá òun níbẹ̀. báyìí ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè. àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn náà wọ́n sì wà pẹ̀lú mi nínú ọkọ̀. àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn náà wọ́n yìnbọn sókè láti dẹ́rùbà wọ́n. lẹ́yìn náà ńlá mọ̀ kúrò níbẹ̀. nígbà tó yá ní ọ̀gá ọlọ́pàá DPO má pè mí wípé àwọn èèyàn kan wọ́n fi ẹ̀sùn kàn mí pé mo yìnbọn sáwọn ọmọ ẹgbẹ́ APC kan. báyìí òun ni mo sáré lọ sí àgọ́ ọlọ́pàá láti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ gan o. ẹ dákun ẹja sì jẹ́jẹ́ ẹja dìbò wọ́ọ́rọ́wọ́ ẹ má jẹ́ àdá wàhálà sílẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. a kú ìsinmi òní, ìsinmi aláyọ̀ ni yóò jẹ́ fèmí àti yín. àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.